الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akíra kíkí ti mùsùlùmí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh akíra káàbọ̀ sí ètò wa Al-Basira èyí tí a ti ń retí lẹ́yìn dèdè irú àsìkò ní iléeṣẹ́ Solutions FM 93.9 ètò náà ti dé sí orí atẹ́gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run àwọn sásùwà tí wọ́n tún mọ́ bá a sọ̀rọ̀ lónìí gẹ́gẹ́ bí ìṣe wọn látẹ̀yìnwá àwọn náà ní sásù Sulaiman buni Ibrahim Abu Ibrahim Isauki kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah àtọrọ àlékún ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run ọlọ́lọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ a kí wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. lẹ́yìn ilé à ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run à ń fi ìjọ kan sọ rẹ̀ àfi ń bẹ onígbọ̀wọ́ ètò yìí Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú o. àmín. gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ òdodo tí à ń bá wa lọ Ọlọ́run bàlẹ́kẹ́ ọlákọ́sàlẹ̀kùn dáadáa ẹnìkọ̀ọ̀kan wa. àmín. iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná wọlé àjọ kan sọ Ọlọ́run. àtúnfà àsìkò ya fi ń ṣàdúrà fún àwọn àfa wa nù súnà wọ́n sì wá lórí tọ́pọ̀ Ọlọ́run bàlẹ́kẹ́ ọlọ́mọ bá ní ṣàlékún dáadáa wọn o wọlé àjọ kan sọ Ọlọ́run wọlé agbóná la ilaha illallah. ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ wa lórí ọ̀rọ̀ orientalist àwọn alimustashirikun tí à ń sọ lọ tọ́lọ́mọba àlékọ́lá tó wò nínú àánú rẹ̀ tó sì wá láàánú tó jẹ́ kó jẹ́ wípé àwọn tí wọ́n ń da ẹ̀sìn rú tá a ti ń sọ tipẹ́tipẹ́ kí eléyìí ò sí lára ìsìláàmù táwọn èèyàn máa pariwo àwọn nẹ́mọ̀ ní ìmọ̀ kẹ́kẹ́ kọ́ leléyìí ìwíkúwí ni so tọ́lọ́ ń jẹ́ kí wọ́n fẹnu ara wọn sọ bí tí wọ́n ti ń rí ìmọ̀ wọn so a gbọ́dọ̀ jẹ́ káyé ọgbọ́ yìí ọ̀rọ̀ yìí kọjá bá a sì rò wàláhì làzìm àfẹni tí kò bá ní àníyàn àtẹ̀sìn tó jẹ́ pé òun kàn sáà gbáyé lọ kẹwọ́ wá sí wíkẹ́ máa ṣe so kì í sì ṣe ọ̀rọ̀ tá a ní máa sọ lọ́wọ́ àsìkò tá a ní kékeré nínú Ramadan a ní tó yẹ ká sọ ńlẹ̀ gan rẹ̀ dì ṣùgbọ́n bó lọ́wọ́ wá ní kílẹ̀ ọ̀já wáyé a gbọ́dọ̀ clear rẹ̀ torí pé wọ́n ti ba ẹ̀sìn jẹ́ máwọn èèyàn lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ti di gànámù tí wọ́n rọ́ tẹ̀lé wọn so láwọn tí wọn ò ní àjọ nínú ọpọlọ tó ṣe é jọ nǹkan tọ́ka jẹ́ pé ní tí wọ́n bèsì ẹ̀sìn wọn lérí ni pé àwọn àfáwà sọ pé bàbá sọ pé Ọlọ́run ò sì rán àwọn àfáwà sí a kọ̀ọ̀rọ̀ àwọn bàbá kẹ̀kẹ́ sí a Ànábì lọ́lọ́run rán sí wa sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ wọn míì tí a pa mú àwọn ọ̀rọ̀ àwọn orientalist yẹn wá ibi tí ẹ ti fẹ́ nu àtẹ a ti sọ fún yín pé nǹkan
bíi mẹ́ta ni wọ́n lọ. Àkọ́kọ́ wọ́n lọ bí Quran, ẹ̀kejì wọ́n lọ bí hadithi, ẹ̀kẹta wọ́n lọ bí ìtàn Islam. So mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni so tí wọ́n dẹ̀fẹ̀ dálẹ̀ gangan tó jẹ́ aim and objective fún wọn gangan ni pé láti máa jẹ́ kí mùsùlùmí ó máa ṣe ròyìnròyìn ń pẹ́ ẹ̀sìn rẹ̀. So ròyìnròyìn ń pẹ́ ẹ̀sìn rẹ̀ bákan náà kí wọ́n wá máa fẹnu ṣáátá ẹ̀sìn yẹn like indirectly. Nígbà tá a wá ṣe fídíò lákọ̀ọ́kọ́ lórí orin àwọn èèyàn gbọ́. So àwọn ọmọ kí wọn àti mọ̀ kí wọ́n gúdù lè pè wọ́n mú àwọn ìpè táwọn wí dáadáa lórí social media. So àmọ́ láìkí wọ́n sàmọ́ ṣe ìpè wọn àmọ́ láìkí ẹ̀gẹ́ torí wọ́n ń já sàdúrà gan padà torí pé ẹni tó ti lọ jẹ́ǹjẹ́ ọ̀tá àdúrà wo ló wà lébẹ́ lẹ́nu ẹ̀ tí ọ̀sẹ̀. So wọ́n máa ń ṣe ìpè dáadáa. Ìyẹn kọ́ la fẹ́ lọ. Wọ́n tó wá sọ̀rọ̀ mí pé àwọn èèyàn ọmọ túmọ̀ ìtàwọn bóyá ẹlòmíì jáde ìmọ̀ bóyá ẹlòmíì jáde torí wọn ò rí tiwa sọ wọ́n sì rí wọn ò rí sọ. So bóyá ẹlòmíì jáde tó wọn ọ̀tọ̀ náà dání tó fẹ́ máa compare orientalist pẹ̀lú ẹnìkan tí máa ń ṣe comparative tàwọn ti Christian ké ẹni tí wọ́n sọ pé ń pa orientalist bóyá nǹkan báyìí ni. So wọ́n wá ń dọ́gbọ́n fèsì wípé àwọn orientalist yìí táwọn ń sọ ẹ̀ òun làwọn tó jẹ́ pé lóòótọ́ wọn ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n kọ́ èdè lárúbáwá wọ́n kọ́ yanjú débi tọ́mọ lárúbáwá mà dé. So kódà àwọn móríṣiríṣi ẹ̀sàmpù wà. Àníṣe oúnjẹ ọ̀tá ni ọ̀tá wa lọ́lọ́run pé Yahudi àti Nasara. Àwọn Amẹ́ríkà wọ́n ti gbìyànjú tí kì í sọ̀rọ̀ 50 years sísìn tí wọ́n ti gbé àwọn èèyàn kan dìde tí wọ́n dẹ̀ náwó lé lórí lágbàáyé wípé kí wọ́n lọ máa kọ́ nípa Islam ẹ lọ kọ́ èdè wọn. A sọ fún wa a sọ definition yẹn fún wa pé ó ní àwọn tó jẹ́ wípé wọ́n ní kí wọ́n lọ kọ́ nípa Islam àwọn wá láti Sherik kí wọ́n lọ wo ohun tí ń ṣẹlẹ̀ sáwọn Middle East. Tí a bá sọ̀rọ̀ nípa Middle East báwọn mùsùlùmí lọ́wọ́ bẹ́ẹ̀. So kí wọ́n lọ kọ́ èdè wọn kí wọ́n study nǹkan yẹn ṣùgbọ́n kí ní ẹ̀mà objective fún wọn láti jọ́ta fún Islam ọjẹ́ ń jẹ́ ọ̀tá ni. Yorùbá gan máa ń sàdọ́ àkọ́ lọ́mọdé ajẹ́ǹjẹ́ ọ̀tá wa oúnjẹ ọ̀tá ni kéèyàn lọ táàpù knowledge níbi rìsáàsì tí àwọn mùsítẹ̀ṣirikú náà ṣe. Ẹ dákun wọn lọ gbá rìsáàsì wọn náwó lé lórí lóòótọ́ wọn èè kírun ẹ̀yin náà tó ń sọ wọn èè kírun o wọn èè ṣe mùsùlùmí o ṣùgbọ́n wọ́n ṣe rìsáàsì yẹn gan. Ẹ dákun ẹni tó dọ̀tá wa ọ wá lọ bá ṣe rìsáàsì ń pẹ̀ ẹ̀sìn wa ṣé nǹkan rí ní ọ̀sán bẹ̀ ẹ̀yin ọmọ kí ó tẹ̀ ń bọ́ tàtẹ́ fẹ́ máa dìfẹ́ǹdì irú eléyùn ṣé nǹkan rí ní ọ̀sán ṣé ẹ ti mọ̀ pé wọ́n ti gbé pọ́ìsì fún yín lóúnjẹ ẹ ti jẹjẹkújẹ ara àwọn ọmọ kí ó kàn sún kì í pé àdáwò dé àti bí àfáwà ti mú kíní rè. So ìyẹn ó ní a tún fẹ́ gbé yẹ̀wò sẹ́ a tún gbé yẹ̀wò láàárọ̀ yìí. Bàbá wa Professor Aláró Hafizahullah kọ́nà Balikọ́lá kó sàlékún dáadáa wọ́n ní tírà kátà ń pè ní al-Khitabu al-Istishraqi wal-Qur'an al-Karim. So mẹ́sẹ̀jì àwọn orientalist Professor Aláró Professor Aláró wọ́n ti kọ tírà yìí láti 2006 ó ní wọ́n ti kọ. Ìgbà náà àwọn tá à ń sọ pé ń dẹ̀sìn irú ńlẹ̀ Yorùbá yìí wọ́n è bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran gbà náà o wọ́n è bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran ní 2006 wọ́n ò tí wẹ́ àwọn èrí tàbí kí wọ́n sì ń ṣàjọ lọ́wọ́ táwọn ti kọ́. Professor Aláró dẹ̀ ní inú oore tọ́lọ̀ ń ṣe fún wa tó ṣe fún wa àwa alùsùnà nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà láfíríkà òun ni Professor Aláró wà nínú oore tọ́lọ̀ ń ṣe fún wa òun Ọlọ́run ṣoore fún wa gan tó tí ò ṣerú Professor Aláró kọ́ lọ wá sí wọn ní ṣíà kọ́ lọ ṣerú wọn táìsẹ̀ wàá máa nàgàwò wọn tàbí kọ́ wá lọ sí wọn ló ń bí díà torí pé Ọlọ́run bá àlékè ọlá ṣoore fún bàbá yìí pọ̀ wọ́n rí lé wọ́n rí ta. Tírà àwọn tí wọ́n kọ yìí yóò da téèyàn bá kọ tírà ìkan nínú 10 ń tọ́ mọ̀ ńlọkọ jáde o. Wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nínú tírà yẹn gan o wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nínú tírà yóò da gbogbo àwọn àfáà súnà gbogbo àwọn àbá wa ńláńlá ẹ tètè jáde
ìtọ́kàn ní ìsìn ni ká máa sọ kí ni àdáfò àwọn mustashrikin lórí Islam, kí ni aim and objective fún wọn sójúbà, kí ni aim and objective fún wọn, kí ni wọ́n gbà lérò tí wọ́n gbé lọ́wọ́, àwọn nǹkan wo ni wọ́n ti tọwọ́ bọ̀. So ẹ jẹ́ kí ẹgbà òyìn àbàbà wa nù súnà mọ́dá Professor Ọláró nítorí pé àwọn ti kọ nǹkan lé lórí. Wọ́n dẹ̀ sọ wípé àwọn o nígbà táwọn wà ní Jamia Islamiyya ní Madina, àwọn sáwọn rìsáàsì kan tó jẹ́ wípé ní library lọ́hùn ibì kan bẹ tí wọ́n fi lẹ̀ ní tó jẹ́ kọ́ àtúrẹ̀ tìlá al-mahdud, so restricted area nínú library tí wọ́n rí pé ordinary student ò gbọ́dọ̀ wọnú bíi lọ, tó bá wọbẹ̀ yóò kó virus. Kódà wọ́n ní àwọn òrùpọ̀ ọmọ Nàìjíríà kankan láǹfààní irú táwọn ní nígbà táwọn wà lọ́hùn, torí pé ẹni tí ó bá wọbẹ̀ ọ̀gá iléèwé ni yóò kọ́ research àwọn jẹmọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi fáwọn ní chance pé ok àrípétélé bá wọ bíi àwọn tí a bú ní bẹ́ẹ̀ tí a bú táwọn orientalist ṣe, tó o bá wá lájẹ ara tó o bá fi wọbẹ̀ ọ wọbẹ̀ mu'minan wasatakhruju kafiran, èèyàn wọbẹ̀ ní mu'mini tí mọ́nì rẹ̀ wà ní full battery, tí ó bá bọ́ta yóò máa ṣe ìmìjì nípa Islam ká torí pé àwọn ẹni wọ́n rí i pé táwọn bá ní káwọn ọmọ bá mùsùlùmí fa nǹkan kò lè, ẹjẹ́ àgbà ọ̀nà lọ́nẹ̀jì, ẹjẹ́ ká tójú bọ ẹ̀sìn wọn yẹn gẹ́gẹ́, ká lọ kọ́ńpa rẹ̀ ká wá change ìtàn pẹ̀lú èdè lárúbáwá. Ló jẹ́ kí kìí ṣe gbogbo téèyàn bá kà lárúbáwá olóòṣè wa máa gọ̀ fún gbogbo eléyàn. Àwọn ilé kéwú kan wọ́n ṣe dáadáa bírú ilé kéwú táwa ti jáde. Àníṣe ọ̀rọ̀ orientalist yìí èmi ti mọ̀ látàwọn olùsànáwì tí wọ́n ti fún wa ní antivirus tó ti bá tí wọ́n ti fún wa ní antivirus pé ká lọ òní àtúwà kọ́ngbà tá a dé sọ́wọ́ ṣàhádà tá a dé final class wọ́n ṣàlàyé fún wa àmọ́ àwa ti ń mọ̀ bọ̀ látàwọn olùsànáwì tá a ti ń lọ kàtí àníjégede tá a ti ń yọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn àáfàá lé lórí. So bàbá Professor Ọláró àwọn sẹ́mínà lórí ọ̀rọ̀ istishraq ẹwà tìgbà tẹ́ ẹ ti kọ́ 2006 lẹ́ẹ̀ ti kọ́ ẹ̀rìn ẹ wọnú ilé ẹ jáde gbogbo ẹ̀yin bàbá wa, so gbogbo ẹ̀yin bàbá wa pátá ẹ jáde ẹ dìde àbáwá lágbé ní gbogbo ẹ̀yin àfáà súnà ìtókù ní ìṣèlú pé ẹja máa ṣàlàyé kí ni wọ́n ń pè ní orientalist. Kì í ṣe ibi téèyàn ti lè mú mọ́ o, kì í ṣe ibi téèyàn ti lè mú mọ́ rárá o. So iná ló bí Felix Nola pé òun ló wà torí pé nínú tírà Professor Ọláró mo kà dáadáa nínú tírà àwọn yẹn al-Khitab al-Istishraqi wal-Qur'an al-Karim, nínú bẹ̀ wọ́n ń fi rinlẹ̀ àwọn tí wọ́n jẹ́ orientalist lágbàáyé, wọ́n list wọn àwọn ọ̀rọ̀ wọn nínú tírà wọn bíi al-Yahudiyya fil Islam. So àwọn orientalist yìí inú tí ẹ fẹ́ jẹ́ kó yé wa ni pé ànábì gangan kì í ṣe pé Kùránì ìjọ́rọ̀ Ọlọ́run, wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ wọ́n ní Kùránì èsì ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ní ẹ̀ sọ àwọn orientalist bí ọmọ Amẹ́ríkà ọmọ Germany wọ́n jẹ́ mápòjú ọmọ Germany kẹwàá tó wá ṣe rìsáàsì ní Nàìjíríà tí máa ń wá bá àwọn bàbá wa ńlẹ̀ bíi tó mọ̀ ń pa àtàn lọ́rin ju ọmọ lọ́rin gan lọ ju kíní kan lọ. Kódà èmi tó mọ ọmọ Germany kan tó jẹ́ pé àáfàá wa kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Germany tí wọ́n ṣe àkídà tó jẹ́ wípé Christian ni ẹni yẹn, ó rí báṣù wọn online, ó rí lọ́nà lóòkè òkè òun nídìí kínní ọwá ni wọ́n wá ṣe doctorate wọn ní Germany, òun ló mú wọn wọlé. Ṣùgbọ́n náà tí káfà wa yóò ní àjẹ́ ara ńlẹ̀ ọkọ̀ ń pa Islam, ó tún fẹ́ gba knowledge lọ́wọ́ wọn. A sì ń sọ̀rọ̀ dísìn torí jẹ́ dàbẹ̀ ní kéèké tuntun kan wọ́n náwó lé lórí bàjẹ́bàjẹ́ pé ok project yìí dáa, gbogbo òran dáadáa pátá ní ìṣẹ́sà fáwa. Ṣùgbọ́n àwọn ti lá antivirus àkídà wọn ṣe. Mo láwọn research kan tí mo fẹ́ gbá ń pa ń tọ́ ọkọ̀ ẹ̀ Christian ni o, ọmọ Germany ni o, òun àti ìyàwó rẹ̀ kódà kò bímọ, bàbá yẹn dẹ̀ ti dàgbà, fọ́tò rẹ̀ àti fọ́tò ìyàwó rẹ̀ ń bẹ táàfà wa yẹn máa ń sẹ́ndẹ̀ sí mi pé òun ni ẹ̀wọ̀n nǹkan.
kálíbà mọ̀ pé gbogbo tẹ́yìn ń sọ yìí àwa tá àti ẹ̀jáde bí àwọn Professor Lárugẹ arítítì ṣíà àwọn orientalist wọ́n bà nǹkan jẹ́ ṣíà ní ọ̀tá alé táwọn ṣe ti sábà ara wọn sí Islam àwọn orientalist lọ́tá òde àtọ̀tá alé àtọ̀tá òde ẹ bá jẹ́ńjẹ wọ́n so ń jẹjẹ ẹ bá ti jẹ́ńjẹ ṣíà ó so ń jẹjẹ lọ́dún kan bẹ Ọlọ́run fi àwọn afásúnà kẹwàá mo wà ní Kánò mo fẹ́ ra tíà tí má ti rí tíà tó bá ṣe bá mo bá kan tíà lógún lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ìyá irú tíà wò lélẹ̀ tẹ̀síìrì lé ọ lágbára búkúbúkú owó tí ẹ dákọ̀ ní lọ́mọ òkà tí ìbá ló rọ́bà yìí kí n pẹ́ tó lè sáré àmọ́ bá kù sọ́sọ́ àwọn ẹ̀yà ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀ bẹ́ẹ̀ bí 2009 àbí 2010 mo bá pè wọ́n pé mo rí tíà kẹjọ kẹ sẹ́ndì owó kí n bá yín rà bọ̀ mo ní bó ọkùnrin ṣe ń pọ́n tíà yìí tẹ̀síìrì lógún tó bá yìí ẹ lọ́ọ́ kàná kẹ́ẹ̀tì ẹ̀ tó sọ̀rọ̀ ń pa rẹ̀ ń tẹ́ sọ pé ó gùn tó báyìí tí ó bá jẹ́ ṣíà lónìí mo ní àwọn ilé iṣẹ́ ọ̀rọ̀ mo bá bọ́ bẹ́ẹ̀ mo mú láàrin mo mú níbẹ̀rẹ̀ mo ṣàkà èyí tí ìkàbí apéjì méjì mo ní yé àwọn ará bíi tiẹ̀ ní olúwa o irọ́ ẹni rẹ lọ ẹni rẹ lọ ó ní pé ẹ dákun ẹ̀yin bàbá wa súnà ẹ jẹ́ akúbọ̀tà ká ṣàlàyé fáwọn èèyàn so ibi tí wọ́n sọ ni pé nínú tíra Professor Aláró yẹn 2006 wọ́n ti kọ́ kàmárò pọ̀rọ̀ ìsìn so 19 years ago ni wọ́n ti kọ́ ẹ wá ògbà tí wà láìsẹ̀ ń ṣẹlẹ̀ láti bí ọdún bíi 6 kan sẹ́yìn àwọn ti kọ́ tí wọ́n 19 years ago so bóyá wọn náà ti rí ráríwó yẹ pé kíní ti fẹ́ rápálá wọ inú ilẹ̀ Yorùbá so ní a fi kọ́ wà láàlàm àwọn ni wọ́n mọ gáràdù tí a fi kọ́ inú rẹ̀ ó ní pé àwọn orientalist yìí wọ́n dárúkọ wọn bẹ̀ tọ́pọ̀ gan wọ́n dẹ̀ ń kó ti tíra wọn kódà wọ́n kọ òyìnbó síbẹ̀ tó jẹ́ pé n tó lè lọ rí kàn English tí wọ́n kọ tí wọ́n mú statement wọn gangan wá ẹn tó kọ ẹn bíi Michael kìnnì kan go tó ẹ ṣàròkọ wọn rárá báyìí ok wọ́n wá ń sọ ń bẹ̀ wípé ànábì nígbà tó ti wà Mẹ́kà òní ti ń dọ́gbọ́n gba information lẹ́nu àwọn Yẹ̀wùdí kan tí ń gbàtàn lẹ́nu wọn pé gbogbo òtán lọ́padà kọ pé torí àwọn ọ̀gbà pé Quran ọ̀rọ̀ Ọlọ́run ni so àwọn ni wọ́n introduce pé kẹ́ máa sọ pé Quran says Quran sọ báyìí wọ́n torí tó sẹ́ni tó bí gbogbo ẹ̀yin tẹ́ máa ń lo èbó Quran says so tó ò ní sọ pé Allah says àwọn ò ní sọ fún ọ yín pé Allah says wọ́n ní torí pé àwọn ọ̀gbà pọ̀rọ̀ Ọlọ́run ni Quran sọ báyìí ṣé Quran sọ̀rọ̀ ni ẹ wò lórí mo ṣe ra kéré ẹ jẹ́ káwọn ọmọ sọ pé ìmọ̀ kan sọ pé ànábì sọ tàbí Kúránì sọ ẹ mọ́ sọpọ́ lọ́n sọ torí pé ó jí nǹkan gbé lọ́dọ̀ àwọn Yẹ̀wùdí ní ọ̀dọ̀ wọn ní ti ń gbàtàn inú àkídà wọn ni o so inú àkídà wọn ni o torí ẹ̀ ní ẹ fi introduce Felix Nola wípé Felix Nola lọ wà nínú kòtò pẹ̀lú ànábì kì í sábùbákírì so wọ́n ní Felix Nola lọ wọnú kòtò jẹ́ kì í sànàbì lọ wọnú kòtò ẹ dákun Felix Nola níbo síbo tí ọ̀sá àfẹ́ẹ̀sì kẹ̀kẹ́ lágbàáyé tó sọrú ẹ̀ àwọn orientalist ló ní ọ̀rọ̀ Felix of Nola sẹ́kùngbà tán bí Felix of Nola lẹ́bi ọdún bíi méjì kan wàhálà dé àwọn àwọn ọ̀gá irú kíni léyìí ọ̀dọ̀ àwọn orientalist ni àwọn ní ẹ̀ gbà bẹ́ẹ̀ pé ìtàn yẹn ó ti ṣẹlẹ̀ sáwọn kan tó ṣáájú rí ànábì kan náà rétí ẹ̀ ni òun kọ́ ló wà nínú kòtò aya sáníyà ìsìnlẹ̀ nìyẹn kì í sáyà Kùránì ìdíwù máa ń fi lè gáárì ọlọ́ọ̀rọ̀ ni sẹ́rù nǹkan láàmú gbà tọ́lọ́ ń sọ́nà àlùkùránì kẹrin bánàbí wọn ò gba Kùránì lọ́rọ̀ Ọlọ́run ibi tí ó padà já sínú that is why táwọn èèyàn fi máa pèpè pé ẹ jẹ́ ká rìfọ́ọ̀mù kínní ẹ jẹ́ ká tún ṣe tẹ́ bá wò àwọn àyà kan bẹ kò yẹ kó lè lọ mọ́ àlè máa tú àwọn àyà kan wọ́n gbà pé kí ì sọ̀rọ̀ Ọlọ́run ṣé ń ta wá fẹ́ gbójúlé nu ẹ̀ ń wo pẹ́ nìkan ga ẹ̀ ń wo pẹ́ nìkan ọmọ àfa àgbà kan ni ẹ̀ ń wo ẹnìkan àfa àgbà sì ń lọ́rọ̀ Ọlọ́run ẹnìkan ga lọ́rọ̀ Islam tá a lè so lè lò Ọlọ́run ọ̀rẹ́ ẹnìkan kan sí wa nínú gbogbo àwọn bàbá àbá wa gbogbo àwọn bàbá wa Ọlọ́run ọ̀rẹ́ mọ̀ Málíkì sí a kọ̀ọ̀rẹ́ Abu Hanifa sí a kọ̀ọ̀rẹ́ Ibn Taymiyyah sí a kọ̀ọ̀rẹ́ anybody sí a tá a lọ́lọ́run rán sí wa Ànábì sallallahu alaihi wasallam tó o bá ti lè gba ntànàbí sọ òfìyà jẹrẹ
ntànà bí mú wa gẹ́gẹ́ àwọn bàbá tó ju bàbá lọ́nu ni ló fi jẹ́ wípé Ọlọ́run ò gbé ẹ̀sìn wa kó àwọn àfáà lọ́rùn pé àwọn ní kẹ́ lọ gbẹ̀sìn lọ́dọ̀ wọn kí wọ́n ṣàlàyé ntọ́lọ́run sọ tànà bí sọ ni tí ó bá ti sọ ntọ́lọ́run sọ tànà bí sọ kìí ṣẹni àpọ́nlé mọ́ Yorùbá lẹ́vù ní gbogbo ntà ń lò tẹ́ ẹ bá ti ẹ̀yin mọ́ wa tẹ́ ń gbọ́ wa ń lé tẹ́ ẹ bá ti ń rí àwọn àfáà tẹ́ ń pàdé wọn lóde tí a ní tàdíìsì gbó pé ẹja fàdíìsì lẹ̀ ara àwọn tí ẹ ti jẹ́ ń jẹ ọ̀tá ni o ẹ fura tẹ́ ẹ bá ti rí àwọn àfáà tẹ́ ẹ pàdé wọn lóde tí a ń fẹnu àtẹ́ kan àwọn tó bá nàbí lò gbà tàbí táwọn pé ẹ̀yin náà ẹja wò tẹ̀sílámù yìí ẹ rí i pé kò lọ ẹ̀ tẹ́ bá wò ó tí wọn náà wà mọ́ bú ẹ̀rìn lójú agbo wọ́n ti fún ẹni tí ń sọ̀rọ̀ lóúnjẹ ọ̀tá jẹ o ó ti jẹ́ ń jẹ ọ̀tá ni o àwọn gbogbo ohun tí ń kà yẹn àwọn oore ẹ̀dákùsọ ti ẹ̀ sí gbọ́ létí nínú làákà gbé ọ̀rọ̀ hatred kò ń bẹ̀ gbé ọ̀rọ̀ ìfẹ́ kò ń bẹ̀ kẹ́nìkan sọ pé n tí mò ń sọ yìí n tí àwọn ọ̀tá ẹ̀sìn tí a kọ́ lẹ̀ wọ́n ṣe rìsáàsì ni nípa Islam ọ̀dọ̀ wọn ni mo ti mú nọ́lẹ̀ ṣé nǹkan rinu ṣé nǹkan rinu ṣé mọ̀ pé Ọlọ́run mọ̀ fẹ́ káwíjàre ọ wà káwíjàre ọmọ sì fẹ́ nìkankan ni ó jẹ́ kẹ́ni tí ọ fẹ́ síyàn lọ́nà kó tó sọ bí tó ti mú nǹkan kọ́ wá wò bóyá bálá ká ẹ̀mú kó o sì máa ṣe fọlúfọlú ẹ dákun ẹ̀yin àfáwà nù súnà gbogbo yẹn ẹ dìde o ìtọ́kàn ní ìsìn ni pé ká máa sọ̀rọ̀ sẹ́mínà lórí ta ni à ń pè ní orientalist ẹni tí ọkọ̀ tèbú ọkọ̀ ẹni tí ọkọ̀ tó ti wà lẹ́tẹ̀lẹ̀ ẹ mú irú ìwé Professor Aláròyé ká sí sẹ́mínà lé lórí ká tẹ̀tìkánná kọ̀pọ̀ ká summarize ẹ̀ ká ṣe book review ká review rẹ̀ ká fi ṣe sẹ́mínà kẹ́yìn àgbààgbà fáwa ṣé ń rọ ẹlẹ́à Daaru Naim ẹ wá nǹkan kì í sọ pé ó dìgbà tó bá tó di December so ká tètè sọ ní tí ẹ ń pè ní orientalist sẹ́mínà tí ó lọ dáadáa bàbá Dr. Asra ní wò káàkiri ṣé wàá ń bẹ ẹyá gbogbo ẹ̀yin àgbààgbà fáṣúnà káàkiri sẹ́mínà ló kù báyìí káwọn èèyàn ó lè bá a mọ̀ pé ta ni orientalist tẹ́nìkan bá ti ń sọ pé ẹ kódà ó kọ tí wọ́n mọ̀ kóòtù jẹ́ náà mọ̀ bíyàn Felix kìnnì kan kọ́ òní àmọ́ bẹ́ẹ̀ mi sọ ọ̀rọ̀ ẹ̀sìn mi ládùúgbò wàhálà táwọn àfáà ṣe nínú ẹ̀sìn wọ́n bọ́ bí ìtàn wọ́n dàrú ṣe nǹkan lọ́mọ̀ fẹ́ kí solution wà fún wa pé àfẹn tó bá fẹ́ sọnù lókù báyìí fàkọ́díjà alẹ́hàkù wọ́n sì hákọ̀ libáàtì òdodo ti dé báyìí ìbàjẹ́ ti fojú hàn. ìwọ tó bá jẹ pé ìfẹ́ tẹnìkan ló borí ìfẹ́ tọlọ́run àti tànàbí tí wọ́n gan mọ̀ pé ẹ̀sìn ti láàyè báyìí ìyìn tí ìbọ̀ sínú ìyìn tí mo gbọ́ ní ìdájí ìgbà tí mo ń bọ̀ tí mo kàn play rẹ̀ nù rédíò ẹnu mọ́tò mo kà á ọ̀dà tí a tún sáré pàkíyèsí a fẹ́ máa sọ gbogbo ibi tí àwọn orientalist yẹn ti ṣùgbọ́n a ní nǹkan míì tá a sọ ńlẹ̀ so ká àlákọ̀ mọ̀ọ́dù wọn ká sọ di ẹ̀yìn àwẹ̀ tí sẹ́mínà ọmọ wá káàkiri tá a sọ̀rọ̀ lé lórí so àfilẹ̀ ṣe ìkádìí lẹ́pẹ́ oúnjẹ ọ̀tá wọn jẹ o mọ̀jẹ̀ ń jẹ ọ̀tá o orientalist ṣe èèyàn gidi o àwọn kan bẹnu wọn tó dáa ọ̀tá lọ́bọ̀ design kan wá nípa ẹ̀sìn tiẹ̀ wọ́n ṣe research ìbàjẹ́ wọ́n náwó lé lórí gidi ni o wọ́n wádìí òótọ́ ni o gbogbo àwọn màtútọ́ àti nǹkan tó gbogbo àwọn tí àtàwọn àbáwá fọwọ́ kọ láyé jọ gbogbo ẹ̀ ní bẹ lọ́wọ́ wọn tòótọ́ o tí wọn ò tí ì rí tẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ṣe research wọ́n náwó yẹn bàjẹ́bàjẹ́ torí kíni láti lè bá àfi dàsílámù rú ni ṣé wọn ò ti wá rí achieve báyìí láwọn abala kan tí ẹ bá ṣe àwa tọ́lọ́ ń bá ṣàánú àtẹ̀yìn tẹ́ ẹ bá gbọ́rọ̀ sí súnà lẹ́nu ṣé nǹkan ni wọn ò ti kó bá wọn ó gbobi tí ẹ bá rí i pé ibi ńlá ni ṣùgbọ́n wọn ò ní foundation gidi wọ́n sẹ́rí wọbẹ̀ àwọn bí ńlá tó ní foundation gidi wọn ò lè sẹ́rí wọbẹ̀ wọ́n rí i pé bá a bá dọ́dọ̀ àwọn ilé tí antivirus ẹ dákun ẹjọ́ nítorí tọ́lọ́n ẹ lọ bá ní wá sẹ́mínà èèyàn àfáà súnà ẹ jáde ẹ jẹ́ á sọ̀rọ̀ lé lórí kọ́nà ọba àlékọ́lá kọ́sànà nìkọ̀ọ̀kan wa àárọ̀ tá à ń ṣe eléyìí nínú àwẹ̀ kò lè gbà wá lásìkò káráyè nàyẹ̀dá àsìkò wa ti fẹ́ pé nìsín so kò lè gbà wá láàyè bí ká padà síbi àwọn prógámù tá a ti ráyè nàyẹ̀ tí ò ní máa jẹ́ part 1 part 2
tí èèyàn sọ àwọn aburú wọn látòkèdè ọ̀pọ̀ bàjẹ́ o wọ́n kọ pírí nínú nǹkan níkọkúkọ so oúnjẹ ọ̀tá ni ẹ jẹ o oúnjẹ ọ̀tá lọ́dá wà láìlẹ́ o òun ẹ fi ń wọ́gi lé gbogbo nǹkan ní Islam ànábì kọ́ lọ́wọ́ àánú kòtò Felix of no lakani Abubakar ìmọ̀ bú àṣàbẹ́ ìmọ̀ bú gbogbo ẹ̀ ní tí wọ́n bù wá nù tọ́lá àwọn tó bá yín gbẹ́sìn wá nù kọ́lọ́ balẹ̀ kọ́lá kó sànù ẹnì kọ̀ọ̀kan wa so inshallah ní àárọ̀ òní lónìí Sunday wáàsí méjì irú tó ṣẹlẹ̀ ní jẹ̀ẹ́dógún òun náà ló tún ṣẹlẹ̀ ní jẹjọ òun náà ló ṣẹlẹ̀ ní òní náà méjèèjì ló tún forí gbára wọn so ṣùgbọ́n àkíyèsí ni gbogbo àwọn táwọn ń tilẹ̀ Ramadan lecture táàkọ̀ Islamic time mo náà là ń lò báyìí so kò sọ̀rọ̀ African time ní sókà ní àárọ̀ yìí ní aago 10 Islamic time ló wà lórí pósítà wọn Islamic time náà láti lò pẹ̀lú gọlọ́ 1 hour 20 minutes ni wàá lò ń bẹ̀ bí idin láì wárí lè kọ́ ara èmi náà ó dé bẹ́ẹ̀ Islamic time ní 10 o'clock so wọ́n ju ibẹ̀ tó bá wá di 15 to 12 torí 11:30 làwọn bẹ̀rẹ̀ tó bá ti di 15 to 12 ní eré akárí àwa ní Olúndé so tá a bá ń bọ̀ láti Olómi so tá a bá ti kọjá Olúndé díẹ̀ so ibi estate tí ẹ ṣe ń colonies MKH so opposite ibẹ̀ báyìí ẹ ti rí tí wọ́n gbé bánà sí báyìí kíní àbí àti wọlé báyìí nu gate báyìí eré akárí estate tá a bá ti wọnú rẹ̀ so tààrà tọ̀ sókè díẹ̀ kábèrè ilé engineer Ọmọníyì house so feed it opposite kódà kò tiẹ̀ jẹun tá a ti wọlé náà láti máa gbọ́ speaker inshallah so ibẹ̀ ni ibi tá a ti ṣe second lecture pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ní 11:30 so in tá a sì ń jẹjọ àrí manage torí Islamic time náà ni so fún gbogbo àwọn ará Olómi Fátúsì nǹkan ayégún lọ sọ́nà kéde báwọn so ìrìn àká opposite MKH a ti rí ìyànà ìyẹn bá wọn kọ eré akárí estate bá a ṣe wọlé nǹkan tọ̀ sókè a ti kan ibi wá sí yẹn so kọ́nà ọ̀bàlẹ̀kọ́lá kó sànà ẹnì kọ̀ọ̀kan wa fún ìbéèrè láàrin ìṣẹ́jú kan 090 98 88 99 39 tí sókà náà ó ju rẹ̀ ní ìṣẹ́ 091 2 mẹ́rin 29 39 hello salamu alaikum. ẹ rà sà. ara pẹ́sẹ̀ pọ̀ lẹ́yìn olè náà ni a fi ń ṣe ogun tí a ń ṣe nígbà tá a kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn máa ń fi tíà sábẹ́ tébù wọn ní ogun tí mo ń sọ náà tí a ní ní sọ́bi tó wà abẹ́ tébù ẹ̀ ní a fi tíà sí so nígbà tẹ́sẹ̀ pọ̀ lẹ́yìn olè wọ́n padà já wọ́n sọ́bi tí àwọn ti rí tó náà ti mọ̀ kí táwọn bá ti sọ́nà ayé ọmọ pé àkọ́dá bí tẹ́ ṣe lọ gbà mẹ́yìn ẹ̀ ló assalamu alaikum wa alaikum salam. Àmín o. Wa alaikum salam wa barakatuh. So na inshallah kono ko sanu wa na. Àmín. Ramadan mẹ́wàá èyí tó kọjá adúpẹ́ fọ́lọ́run pó ṣojú wa. Ramadan mẹ́wàá ẹlẹ́kejì a ń bẹ̀bẹ̀ jẹ́ ó ṣojú wa abẹ̀bẹ̀ ni jẹ́ ó ṣojú wa alhamdulillahi rabbil alamin ká gbà àpèjúwe náà ní ẹ̀kan sí wá sí àkọ́kọ́ èyí tí ó wáyé ní sókà láti junction sókà ní gbogbo ibi tá a bá ti ń bọ̀ ká gbé ọ̀kadà tó ń lọ sí Aba Ọdẹ ká sọ fún ọlọ́kadà yìí pé Tèmídire estate ní zone 6 ibẹ̀ là ń lọ so ibẹ̀ ni wáṣọ ti wáyé fáta bá fẹ́ tún béèrè àmọ̀dájú lórí ẹ̀ ká pè sórí 090 42 00 62 97 090 42 00 62 97 bákan náà wá ṣẹlẹ̀ kejì yóò wáyé bí wọ́n ṣe júwe fún wa láti Olómi ẹ lè wọ ọ̀kadà ẹ lè wọ márúwá ẹ sàṣà fún wọn pé ẹ sọ ní rí akárí bus stop tẹ bá ti sọ níbi bus stop yẹn báyìí apá ọ̀tún yín náà ní ẹ̀fọ́ náà ẹ kàn wọlé sínú suite yẹn ní kẹ́ ìbéèrè lé engineer Ọmọníyì so opposite ibẹ̀ ni wàá sí yẹn ó ti wáyé kọ́lọ́n kó sọ ogun adi àsìkò ìgbà náà lọ kó san wálé sùn lórí inshallah 070 1039 onínàbà àwọn sásùwà tá a lè fi ìbéèrè ránṣẹ́ sí ìpàdé tó di ní
àfẹ̀mọ́jì ọ̀la bíi nílá máa sàlám. Gbogbo Mùsùlùmí ilẹ̀kùn tún ti ṣí, a kú oríire. لبيك اللهم لبيك. Bẹ́ẹ̀ni ilẹ̀kùn Mákà Mádínà tún ti ṣí fún gbogbo alálàájì láti wá ilé Olúwa lọ rè jọ́sìn láì ní pákáleke nú. Almaroof Olúyọ̀lé Hajj and Umrah Trust Limited ní ká ẹjẹ́ abálọ. Almaroof Olúyọ̀lé Hajj and Umrah Services òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fólókò nídìí iṣẹ́ hajj àti umrah. Ọ̀pọ̀ tó ti bá wọn rìnrìn àjò hajj ló lè ròyìn kọ́ má bà wá bọ́ sọ́wọ́ alágbèédá lásìkò yìí. Ẹni tó mọ̀nà ni ọ̀tẹ̀lé o. Almaroof Olúyọ̀lé Hajj and Umrah Services ọ́fíìsì wọn wà ládojúkọ Ọlá Sheu petrol station lágbègbè Yídì Àgòdì géètì Ìbàdàn. Ẹ lè máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08030817867 lẹ́ẹ̀kan sí 08030817867 pẹ̀lú ògùn Ọlọ́run hajj tọdún ní